ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo tún kí wa kú àbọ̀ sí inú iṣẹ́ ìránṣẹ́ tí oore ọ̀fẹ́ fún ojoojúmọ́ ní ìkànnì èyí tí a ti ń bá Ọlọ́run pàdé ní ojoojúmọ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba oore ọ̀fẹ́ fún ìrìn àjò ọjọ́ titun. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìrún láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel Odò Ọ̀nà Àpáta ní ìlú Ìbàdàn. Ilé-iṣẹ́ ìránṣẹ́ èyí tí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹnu mi. Òun ni ilé-iṣẹ́ ìránṣẹ́ tí a pè ní Seed of Life Television. Mo gbàdúrà wípé bí a tún ti ń rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run láì tún mọ Ọlọ́run sí, a ó rí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín fún àǹfààní mìíràn tí ẹ fi fún wa láti jẹ́ alààyè ọkàn. A wà níwájú yín lówùrọ̀ yìí láti gbọ́ ọ̀rọ̀ ẹnu yín. A gbàdúrà pé kí ẹ fi òye fún wa, kí ẹ sì rìn ayé wa lọ́wọ́ láti mọ ohun tí ẹ fẹ́ kí a mọ̀. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ọ̀rọ̀ yín èyí tí ẹ máa rán jáde lónìí jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wa, kó sì so èso fún ìgbàlà. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tá a máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní, òun ni mo pè ní dúró títí yóò fi dé. Dúró títí yóò fi dé. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Ẹ́kísódù orí 24 láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 18 tí ó kà báyìí wípé, Olúwa wí fún Mósè pé, gun orí òkè tọ̀ mí wá, kí o sì dúró síbẹ̀. N ó sì kọ wàhálà tí n ó fi òkúta ṣe fún ọ, bí mo kọ àwọn òfin àti ìlànà sí fún ìtọ́ni àwọn ènìyàn mi. Mósè bá gbéra, òun àti Jóṣúà ìránṣẹ́ rẹ̀. Ó gun orí òkè Ọlọ́run lọ. Ó sì sọ fún àwọn àgbààgbà pé, ẹ dúró níhìn-ín dè wá títí tá ó fi padà wá bá yín. Árónì àti Húrì wà pẹ̀lú yín. Bí ẹnikẹ́ni bá ní àríyànjiyàn kan, kí ó kó tọ̀ wọ́n lọ. Ẹsẹ̀ 15. Mósè bá gun orí òkè náà lọ. Ìkùùkuu sì bo orí òkè náà. Ògo Olúwa sọ̀kalẹ̀ sórí òkè Sinai. Ìkùùkuu sì bò ó fún ọjọ́ 6. Ní ọjọ́ 7, Olúwa pe Mósè láti inú ìkùùkuu náà. Lójú àwọn ènìyàn Ísírẹ́lì, ìrísí ògo Olúwa lórí òkè náà dàbí iná ńlá tí ń jóni ní àjorun. Mósè wọ inú ìkùùkuu náà lọ. Ó gun orí òkè náà, ó sì wà níbẹ̀ fún 40 ọjọ́ tọ̀sán ti òru. Ẹsẹ̀ ìtẹnumọ́ ni ó wà ní ẹsẹ̀ 14 tí ó kà báyìí wípé, ó sọ fún àwọn àgbààgbà pé, ẹ dúró ní ìyìn dè wá títí tá ó fi padà wá bá yín. Árónì àti Húrì wà pẹ̀lú yín. Bí ẹnikẹ́ni bá ní àríyànjiyàn kan, kí ó kó tọ̀ wọ́n wá. A rí pé Ọlọ́run ti mú àwọn ọmọ Ísírẹ́lì rìn nínú ìrìn àjò wọn lọ sí ilẹ̀ ìlérí tí a pè ní ilẹ̀ èyí tó ń sàn fún wàrà àti fún oyin. Ọlọ́run ti ń lo àwọn oríṣiríṣi ìrírí nínú ìrìn àjò náà láti bá àwọn ọmọ Ísírẹ́lì pàdé. Ṣùgbọ́n ó tó àkókò èyí tí Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n ní òfin àti ìlànà èyí tí wọ́n máa fi rin ìrìn àjò náà. Ìdí nìyí tí Ọlọ́run fi kọ sí Mósè wípé kí Mósè àti arákùnrin rẹ̀ tí ń ṣe ìránṣẹ́ rẹ̀ tá a pè ní Jóṣúà wípé kó pàdé òun ní orí òkè láti gba òfin nínú wàhálà èyí tí yóò jẹ́ àtọ̀nà àti ìlànà èyí tí àwọn ọmọ Ísírẹ́lì tí yóò máa fi rìn. Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Mósè yóò wà ní orí òkè yìí
fún 40 ọjọ́ tí ọ̀sán ti òru láti máa bá Ọlọ́run pàdé, láti máa kọ òfin, láti máa gbà á, tí yóò sì sọ̀kalẹ̀ wá láti máa fi kọ́ àwọn ènìyàn. A rí i pé òfin àti ìlànà ó ṣe pàtàkì nínú ìrìn àjò ayé wa, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Òfin Ọlọ́run òun ni ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń kà ní ojoojúmọ́, tó ń tọ́ wa, tó sì ń ṣe àtọ̀nà bá ó ti rin ìrìn àjò náà tá ó fi dé ìjọba Ọlọ́run. Òfin yìí ni Mósè lọ láti lọ gbà níwájú Ọlọ́run. A rí i pé Mósè ó sọ fún àwọn ènìyàn yìí pé kí wọ́n dúró títí tí òun yóò fi dé. Mo wò wípé àkókò dúdúró ó jẹ́ àkókò èyí tá à ń retí ohun kan láti gbà, bóyá láti ọwọ́ Ọlọ́run ni tàbí láti ọwọ́ ènìyàn. Ní ibi báyìí, Mósè pa láṣẹ wípé kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n dúró láti gba òfin èyí tí wọ́n máa fi ṣe àtọ̀nà ayé wọn. A rí i pé ní àkókò ìgbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa àti àkókò ìmúṣẹ, àwọn àkókò dídúró ó wà ní ibẹ̀. Ní àwọn àkókò dídúró ní àkókò èyí tí Ọlọ́run tó fi ń fún wa ní oore ọ̀fẹ́ láti dàgbà àti láti ní ìgbàgbọ́ èyí tó jinlẹ̀, láti gba ìlérí, láti gba ìmúṣẹ ìlérí ọ̀rọ̀ Ọlọ́run. A rí i pé nínú ìrìn àjò ayé a ò lè ṣe ká má ní àkókò èyí tá ò dúró, ṣùgbọ́n ní àkókò ìgbà tá à ń dúró, Ọlọ́run retí àwọn ohun kan ní ọwọ́ wa. Ọlọ́run retí sùúrù, pé ká fi sùúrù ká fi dúró di òun Ọlọ́run, láti ṣe àṣepé iṣẹ́, láti fi ẹsẹ̀ wa mọ ọ̀nà, láti ràn wá lọ́wọ́, láti ru ìgbàgbọ́ sókè, láti gba ohun dáradára ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run retí ìgbàgbọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ìgbàgbọ́ òun ni ìdánilójú ohun tí à ń retí. Ìgbàgbọ́ òun ni ìdánilójú wípé mo ti rí ìgbà, bó tilẹ̀ jẹ́ wípé kò tí ì tẹ̀ mí lọ́wọ́. Ní àkókò ìgbà tí à ń dúró, Ọlọ́run retí ìgbàgbọ́ èyí tí ó fi ẹsẹ̀ múlẹ̀ láti gba ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run retí orin ìyìn pẹ̀lú, láti máa yin Ọlọ́run, láti máa gbé orúkọ rẹ̀ ga wípé ó tó, láti mú ohun tí mò ń béèrè ní ọwọ́ Ọlọ́run láti fi fún mi. Ọlọ́run retí àìkáàárẹ̀ nínú àdúrà, èyí tó fi ń yé wa wípé Ọlọ́run retí wípé ká má rẹ̀wẹ̀sì ká sì má káàárẹ̀ nínú àdúrà gbígbà. Ọlọ́run tún ń retí wípé ká ní ìtẹ́lọ́rùn ní ipò tá a wà lọ́wọ́lọ́wọ́, ká sì jẹ́ ẹni tó ń gbọ́ràn. Ká jẹ́ ẹni tó ń gbọ́ràn bí ó bá ti ń tọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ká gbìyànjú láti máa tẹ̀lé Ọlọ́run bó ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà èyí tó fẹ́ ká máa tọ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ọba sọ fún ẹ. Oore ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Mo wo ọ̀rọ̀ Ọlọ́run, mo rí arákùnrin kan ní inú ọ̀rọ̀ Ọlọ́run. Mo rí arákùnrin tí a pè ní Ábúráhámù àti Sárà aya rẹ̀. Lóòótọ́ Ọlọ́run ṣe ìlérí fún wọn wípé òun yóò fún wọn ní ọmọ, bó tilẹ̀ jẹ́ pé wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí Ábúráhámù kó mọ̀ wípé títí ẹ̀ ló ṣe, kì í ṣe ti òun Ọlọ́run. Bí ọmọ ìlérí èyí tí òun ó fi fún, ó sì ń bọ̀ ní ọ̀nà. A rí pé láti ọmọ ọdún 75 ni Ọlọ́run ti bá Abraham ló ti bá ṣe ìlérí. Ó sì di ọdún 100 years, 100 kí Abraham kó tó rí ìlérí ìgbà. Èyí tó fi yé wa wípé Abraham fi odidi ọdún 25 ló fi dúró níwájú Ọlọ́run tó fi ń retí. A sì rí i pé ní ìdẹ̀yìn Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. A fi ọmọ èyí tí Ọlọ́run tó ti pinnu, ọmọ ìlérí, a fi fún un. Kí ni àwọn àyọrísí dídúró de
di Olúwa. Ká má gbàgbé wípé orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ní dídúró títí yóò fi dé. Kí ni àyọrísí dídúró de Olúwa? Nínú ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 31, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé àwọn tó bá dúró di Olúwa a ó tún agbára wọn ṣe. Àwọn tó bá dúró di Olúwa a ó tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́, wọ́n ó fi gòkè bí idì. Èyí tó fi yé wa wípé ní ìgbà tí a bá ń dúró di Olúwa, Ọlọ́run máa ń tún agbára ṣe nínú wa. Ọlọ́run máa ń tún okun ṣe nínú wa. Kò ní jẹ́ kí àárẹ̀ kó mú ọkàn wa, kò sì ní jẹ́ ká rẹ̀wẹ̀sì. Àwọn àyọrísí mìíràn òun ni mo tún rí nínú ìwé Àìsáyà orí 64 ẹsẹ̀ 4 tó kà báyìí wípé láti ìgbà àtijọ́ ẹnìkan kò gbọ́ rí, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì fi ojú rí ohun mìíràn lẹ́yìn rẹ̀ tí ń ṣe irú nǹkan wọ̀nyí fún àwọn tí ó gbọ́kànlé. Èyí tó túmọ̀ sí wípé ní ìgbà tí a bá dúró di Olúwa, Ọlọ́run a máa ṣe ohun titun, ohun tí ojú ò tí ì rí, ohun tí etí ò tí ì gbọ́ rí. Ohun mìíràn tún tí a tún rí ni wípé ní ìgbà tí a bá dúró di Olúwa, Ọlọ́run kì í dójú ti ènìyàn. Ẹnikẹ́ni tó bá dúró di Olúwa, ojú kì í tì í. A ó sì rí ìfìdímúlẹ̀ eléyìí nínú ìwé Àìsáyà orí 49 ẹsẹ̀ 13 tí ó kà báyìí wípé kí ọ̀run kọrin ayọ̀, kí ayé kún fún ayọ̀, ẹ̀yin òkè ẹ máa kọrin, nítorí Olúwa ń tu àwọn ènìyàn rẹ̀ nínú, yóò ṣàánú fún àwọn ènìyàn rẹ̀ tí ìyà ń jẹ. Èyí tó fi yé wa wípé ní ìgbà tí a bá ń dúró di Olúwa, Ọlọ́run kò í jẹ́ kí ojú kó ti ẹnikẹ́ni tó bá ń dúró di Olúwa. Ohun tí mò ń sọ náà ní lónìí wípé o nílò láti dúró di Olúwa. O ò nílò láti ṣíwájú Ọlọ́run. O ò nílò láti dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara rẹ. O nílò láti fi ìgbàgbọ́ rẹ múlẹ̀ nínú Ọlọ́run wípé o lè ṣe é, ó sì lè mú ọ jogún ìlérí èyí tí Ọlọ́run tó ti ṣe fún ayé rẹ. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò rin ayé rẹ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa béèrè fún okun àti agbára èyí tá a nílò láti dúró dì ọ́. Agbára tá ò fi ní kánjú, tá ò fi ní síwájú ẹ̀yin Ọlọ́run nínú ìrìn àjò ayé wa lórúkọ Jésù. Olúwa jọ̀ọ́ fi fún wa. Ẹ ràn wá lọ́wọ́, ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìgbọràn tá ò fi máa gbésẹ̀ bí ẹ ti ń darí wa lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ jẹ́ ká tẹ bọ́tìnì pupa yẹn. Òun ni yóò máa mú kí àwọn ètò yìí ká sì máa gbádùn rẹ̀ sí. Aago kékeré tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹn, ẹ jẹ́ ká tẹ̀. Òun ni yóò jẹ́ kí a máa mọ àkókò tí àwọn ọ̀rọ̀ ìránṣẹ́, àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí tí ó máa bọ́ sí orí afẹ́fẹ́. Mo gbàdúrà pé bí a ti ń ṣe bẹ́ẹ̀, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún ayé wa. Ẹ ṣé.